ṣètìlẹ́ Abíọ́dún jẹ́ ikú ti dá wa lóró àyà Abíọ́dún fi bẹ́ẹ̀ ṣòfò ikú ọ̀rọ̀pọ̀ ìwọ̀ nílé egun ọ̀rọ̀ nílé egun. الحمد لله الذي أمات وأحيا وهو يحيي الموتى بعد موته له العظمة والكبرياء الشريف كل نفس ذائقة الموت وقال أيضا الموت الذي تفرون منه ملاقيكم ثم تردون إلى عالم الغيب. صدق الله مولانا العظيم. والصلاة والسلام على من لا نبي بعده سيدنا محمد صلى الله عليه وسلم. وعده ومالو إلا بإيد الثلاث صدقة جارية وعلم ينتفع به وولد أو أولاد صالحون يدعو له لذلك بدون إطالة الوقت في هذه المجلس المباركة مجلس بداء المجد لإخواننا الحاج إسماعيل عبد اليقين Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ alimulakobi bi oyinlọmọ jọjọ akululakum asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Akíọ̀rọ̀ Allah. adúgbòtìmọ̀lọ́. Alihamdulilayi. Ọba tí ń bani tó tún bèrè ọpẹ́. Allah. Ọba tá a
dáyọ̀ tán ká gbọ́dọ̀ tún dúpẹ́ fún. Insha Allah. káàbà dúpẹ́ fún tí a tún jẹ́ yẹ̀yà lórí ẹ̀. ọba tó mú aláàjì wa Ismail Abdulyakin Abiodun ọ̀rọ̀ pọ̀ lọ. Radiyallahu ta'ala. ṣùgbọ́n tí èkú tìrọ̀ tí èkú tẹbítẹbí tí èkú togotogo ọba náà la dúpẹ́ fún. Alhamdulillah. tí a wá rí nǹkan tó dáa tàbí nǹkan ọ̀rọ̀ tó sọ lẹ́yìn ikú ẹ̀. Bàbá yìí ni wọ́n ṣe. atọ́rọ ìkẹ́yìn fún adébọ̀wá Muhammad. Sallallahu alayhi wa sallam. ẹ tó jẹ́ ká mọ pàtàkì ta torí ẹ̀ jókòó bí lónìí. ọba tó ṣe lé fún wa ọba náà la tún dúpẹ́ fún lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. àwọn kí gbogbo àwọn ìlànà náà tó wà lórí ìjókòó. Báwo sọ àwọn ènìyàn Ọlọ́run. bí bàbá wa ṣífì náà tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ní orílẹ̀ Agége CLCD lẹ́yìn yányán fún gbogbo orílẹ̀ Agége LCD àti kàràkàrà ẹ̀ àti gbogbo àwọn afá tó wà níkàlẹ̀ pátápátá lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ò sí àsìkò láti dárúkọ wọn. àti pẹ̀lú gbọ́dọ̀ pé sàlámù aleikum bí mo sọ̀bá tó fà ní ìmá ó kú bàjá. lẹ́yìn eléyìí àwa kí gbogbo àwa olólùfẹ́ àwa ẹni tó já sí pé Abẹ́òkúta street Raimi close Ọ̀lẹ́mẹ̀ta street àti gbogbo CDA ní orílẹ̀ Agége níbi tí Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ tó belong sí. a kí gbogbo àwọn òṣèré orí ìtàgé lọ́kùnrin lóbìnrin tó wà bí lónìí tájọ wá ṣe ètò bíìtì àti gbogbo àwọn tó já sí pé ó jẹ́ Islamic group tó wà lórí Agége bí a kí wọn. Mola music label owners àti radio callers àti gbogbo journalist tó wà ní pátápátá àti ọ̀rẹ́ àti ojúlùmọ̀. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. Lájàyọrí gẹ́gẹ́ bí ojúbọ yìí ẹ̀fọ́ríjì ní agbàgbọ́ gbogbo wa náà a wá ṣe ohun tó máa gbẹ̀yìn fún gbogbo afún Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ ni. àwọn afá pọ̀ bí ẹ̀rí pé ṣídìí mo fi kí gbogbo afá tábàjá máa dárúkọ ayé ògbà wa afẹ́ bẹ̀rẹ̀ ètò náà láàrin ìṣèjì tó ní bọ̀. ní àjáyọrí gẹ́gẹ́ bí bàbá wa ṣe Adam tí wọ́n ti kọ́ wa tí a bá ti dé ìlú kan àwọn kan ni wọ́n mú ìlú yẹn tí wọ́n mú ló àti kí gbogbo Muslim community aláìní orílẹ̀ Agége àwa kí gbogbo àwọn òjòyè pátápátá tó ń bẹ ní orílẹ̀ Agége yálà wọ́n wà bí àtọ́sí bí pàápàá jùlọ aṣojú ọba gbogbo pátápátá la kí tá bá ti rí olóyè kan kábíyèsí náà la rí yẹn so nípa bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ká sọ pé kábíyèsí o ìyẹn fún ti bàbá wa aláìní tó orílẹ̀ Agége nísìnyí lẹ́ẹ̀kan sí àdáyé gbogbo àwọn olólùfẹ́ bóyá ń gbé tòun lóde omi àwọn alukọ́làsì àti alukọ́làsì adólùfẹ́ bí ọdún ọkọ̀ tàwa bí àti gbogbo àpé àpò ọ̀rọ̀ nísìnyí gbogbo ètò tá a fẹ́ ṣe bí tó jẹ́ tó àwọn aláàfáà márùn-ún péré ni tábà ti ṣàdúrà bẹ̀rẹ̀ tó ké Kùránì wọ́n ṣe àdúrà Kùránì odidi alùkùránì wọ́n fi ṣàdúrà fún gbogbo àwọn tá a dárúkọ àtẹ̀bí àtàrà àtọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ àti iléeṣẹ́ wọ́n ṣàdúrà fún wa àgbọ̀wáàsì lẹ́yìn àgbà láti wá ṣe testimony kí làwọn nígbà Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ ṣàbùkù oníwèrè ìwà ń bí rédíò àwọn láti nìkan bí tẹlifíṣàn gbogbo ẹ̀rọ ń bí òun tẹ́ ẹ bá gbọ́ ní kẹ́ ẹ kọ sílẹ̀ ìjọ torí Ọlọ́run fún àtúnṣe gbogbo ẹbí Ọ̀dọ̀fin ẹjọ́ mo ṣẹlẹ̀ ìwé orúkọ àwọn tí wọ́n jẹ́ printed media tí wọ́n ṣe àṣekékeré ráńpẹ́ níjẹjọ sí èmi Alhaji Ismail Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ àfẹ́tẹ́wà tí ń gbé pọ̀ ẹ̀ ọmọ ìlú ìlú olóògbé ọba ni ọmọ ẹbí Ọ̀dọ̀fin ní Kájọlà kì í ṣọmọ ẹdẹ o tí wèrè kan tó jáde kì í ṣe ẹdẹ o àwọn ẹbí ti sọ pé ṣọ́ọ̀ṣì pé ẹ̀rọ ẹdẹ pàtó lóko ní gbogbo ẹ̀rọ ẹdẹ o ìwé ló fi kiri ẹ o ẹni tó wà bọ́ kí ni ẹ ló ṣe àṣìṣe o so gbogbo ẹbí Kájọlà ẹ̀fọ́ ní kìlọ̀